Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwàbùkọ́lá Ayápó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí lénìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo ìyìn àti ọlá forúkọ yín. A dúpẹ́ fún àánú oore ọ̀fẹ́ yín tí ẹ fi mú wa wà láyé. Ẹ kò jẹ́ kí ogun kó gbé wa mì. Òkè ìṣòro wa ẹ̀ ń sọ́ di ẹ̀rí. Gbogbo ọ̀nà àbáyọ sí òkè ìṣòro wa lẹ́yìn Olúwa ń fi hàn wá. A fi ògo fún yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run olójútùú tí ẹ sì wójútùú sí ọ̀rọ̀ ayé wa. Nínú òfin èyí nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wa ń dàgbà. Agbẹ́yìngbẹ́ Ọlọ́run ẹgbẹ́ ọpẹ́ wa. Ọpẹ́ àti ìwọ̀n ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Ìyìn àti ọpẹ́ wa ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́yìn tó bá ti gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsí wa jáde. Kó ṣe ayé ọkàn àti ara wa ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lórí ètò Kò Sí Mìmí lénìí, kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Lórí ètò Kò Sí Mìmí lénìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò ni ẹ̀mí Korofo. Ẹ̀mí Korofo. Ọlọ́run ò ní ṣe wá ní Korofo lórúkọ Jésù. Àmín. Èmọ̀ àmú bíbélì kíkà mi nínú ìwé Sámúẹ́lì kejì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹta títí di ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Sámúẹ́lì kejì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹta títí di ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Sámúẹ́lì kejì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹta di ẹsẹ̀ ìkẹjọ. Ó kà báyìí pé ọba sì wí pé kò wá sí ọ̀kan nínú ìdílé Sọ́ọ̀lù síbẹ̀ kí èmi kí ó ṣe oore Ọlọ́run fún un. Síbà sì wí fún ọba pé Jónátánì ó ní ọmọ kan síbẹ̀ tí ó yarọ. Ọba sì wí fún un pé níbo ni ó gbé wá? Síbà sì wí fún ọba pé wò ó, òun wà ní ilẹ̀ Mákírì ọmọ Amieli ní Lódébárì. Dáfídì ọba sì ránṣẹ́, ó sì mú un láti ilẹ̀ Mákírì ọmọ Amieli láti Lódébárì wá. Mèfíbóṣẹ́bì ọmọ Jónátánì ọmọ Sọ́ọ̀lù sì tọ̀ Dáfídì wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì bu ọlá fún un. Dáfídì sì wí pé Mèfíbóṣẹ́tì. Òun sì dáhùn wí pé wo ìránṣẹ́ rẹ. Dáfídì sì wí fún pé má bẹ̀rù o, nítorí nítòótọ́ èmi ò ṣe oore fún ọ nítorí Jónátánì bàbá rẹ. Èmi ò sì tún fi gbogbo ilé Sọ́ọ̀lù bàbá rẹ fún ọ. Ìwọ ò sì máa bá mi jẹun nígbà gbogbo ní ibi oúnjẹ mi. Òun sì tẹríba, ó sì wí pé kí ni ìránṣẹ́ rẹ já sí tí ìwọ ò fi máa wo òkú ajá bí èmi? Kí ni ìránṣẹ́ rẹ já sí tí ìwọ yóò fi máa wo òkú ajá bí èmi? Kí ni ohun tí mo ní a fẹ́ gbé yẹ̀wò lénìí? Mo ní a fẹ́ gbé yẹ̀wò ẹ̀mí Korofo. Nígbà tí a bá ń sọ nípa ẹ̀mí Korofo, ẹ̀mí Korofo ó yàtọ̀ sí ẹ̀mí òfo. Ẹ̀mí òfo ó yàtọ̀ sí ẹ̀mí Korofo. Ẹ̀mí òfo ni ohun tí ò tiẹ̀ sí nǹkan kan mọ́. Òfo nìyẹn, kò sí nǹkan kan mọ́, kò sí nǹkan kan, ó ti parí pátápátá, kò sí nǹkan kan mọ́, kò sí nǹkan kan bẹ̀. Ṣùgbọ́n ẹ̀mí Korofo jẹ́ ẹ̀mí tó jẹ́ wípé ẹ máa rí ènìyàn, ẹ rí ní ìdúró, á dàbí ọmọlúàbí. Bí ẹ bá rí lójú, ẹ rí pé ẹni yìí máa dá o, ó máa dùn wò lójú o, ṣùgbọ́n kò sí nǹkan kan bẹ̀. Bọ́dì nìkan ló máa wà ńbẹ̀, kò sí ẹ́ńjìn. Bọ́dì wà, kò sí ẹ́ńjìn. Ẹ̀mí Korofo nìyẹn. Ẹ́ńjìn tó yẹ kó máa ṣiṣẹ́ nínú tí ò sí yẹn, òun ni Korofo. Ẹni yẹn wà, ẹni yẹn dúró digbí, ṣùgbọ́n kò sí ẹ́ńjìn, kò sí agbára, kò sí àṣẹ, kò sí àlùyọ, kò sí nǹkan kan nínú ayé ẹni yẹn tó lè tọ́ka sí pàtó wípé òun achieve láyé. Ẹ̀mí Korofo nìyẹn. Ẹ̀mí Korofo á sọ ọmọ ológo ẹ ti rí pé ògo wà lára ẹni yìí. Ọmọ ológo ni, ó dára, ó dùn wò lójú, ṣùgbọ́n nínú ayé rẹ̀ ó di Korofo. Gẹ́gẹ́ bí bíbélì tí a kà yẹn, Mèfíbóṣẹ́tì ọmọ Jónátánì ọmọ Sọ́ọ̀lù, ọmọ ọba, ṣùgbọ́n kò rí nǹkan kan tó lè fi hàn gẹ́gẹ́ bí ọmọ ọba. Ẹ̀mí Korofo ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu tó jẹ́ wípé Lódébárì, ìlú àwọn tí ò léèyàn, àwọn tí ò lára, àwọn tí ò nítumọ̀, ńbẹ̀ ló ń gbé nítorí ẹ̀mí òfìfo wà nínú ayé rẹ̀. Ẹ̀mí Korofo
ó jẹ́ ọmọ ọba ní lóòótọ́, ṣùgbọ́n kò ní ohun àmúyẹ ọba, kò lóhun àfihàn ọba, kò sí ohun tó lè fi yangàn pé ọmọ ọba lòun. Ẹ̀mí òfìfo ló wà nínú ayé ẹ̀, ẹ̀mí òfìfo. Nítorí ẹ̀mí òfìfo tó wà nínú ayé ẹ̀, Yorùbá sì máa ń pa òwe kan, wọ́n ní ẹgbẹ́ ló máa ń wá ẹgbẹ́. Onígbègbè a máa wá gbùpá, ẹgbẹ́ á wẹ́gbẹ́, ẹni bí ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ lẹ́yìn. Nígbà tó sì jẹ́ wípé ẹ̀mí Korofo ti wà nínú ayé ẹ̀, òun gangan ó ti di Korofo, ó ní láti lọ máa gbé ilẹ̀ àwọn tó di Korofo. Ó ní láti lọ máa gbé láàárín ilẹ̀ níbi àwọn tó di Korofo, ìyẹn ló dé bá rè níbi tí ò ní ìtumọ̀. Bákan náà ni nínú ayé àwọn ènìyàn lénìí, ẹ̀mí Korofo wà nínú ayé ẹlòmíràn. Ẹ máa rí lójú, bọ́dì á dúró digbí, ṣùgbọ́n ẹni kó àkáǹtì ẹ̀ bóyá lè máa bá tó 10,000 pàápàá, ẹ lè má rí nínú àkáǹtì ẹ̀. Ẹ̀mí Korofo. Ẹ̀mí Korofo á jẹ́ kí ènìyàn ṣiṣẹ́. Ẹ wò wọ́n ní ìlú Èkó, wọ́n á ti jí láti aago 4 ìdájí, àwọn ló kọ́kọ́ máa jí jáde, wọ́n á délé padà ní aago 11 òru. Nígbà wọ́n bá délé padà láago 11 òru, bóyá wọ́n ṣe gbàṣàwò títí aago 1, wọ́n á sùn. Àwọn kan náà ló tún máa kọ́kọ́ jí láago 3. Aago 3 náà ti máa wẹ̀, torí pé tí wọn ò bá tètè wẹ̀ kán tètè múra kán kúrò ní láago 4, tí tráfíkì bá gbá wọn mú aago 10 wọ́n lè má débi iṣẹ́. Ṣùgbọ́n ẹ bèrè lọ́wọ́ wọn pé odidi ọdún kan, oṣù 12 nínú ọdún, gbogbo wàhálà tí wọ́n ṣe yẹn, kí ni ohun tí wọ́n lè fi hàn wípé ohun tí mo rí mú jáde nínú làálàá mi rèé? Kò sí, nítorí ẹ̀mí òfo ó wà nínú ayé wọn, bó ti wà nínú ayé Mèfíbóṣẹ́tì, ọmọ Sọ́ọ̀lù, ọmọ Jónátà, tí ò rí ohun àmúyẹ. Ọmọ ọba ni, ọba ló bí, ṣùgbọ́n kò sí ohun àmúyẹ lára ẹ̀, kò lè rí nǹkan kan tọ́ka sí, tó jẹ́ wípé ẹrú bàbá ẹ̀ Síbà, òun ló ń lo gbogbo nǹkan tó yẹ kó fi ṣaraní dí. Ìyẹn ti gbà, ó ti gba gbogbo nǹkan tó nítumọ̀ nínú ayé ẹ̀, ó ti gbà á lọ, ó wá sọ sí Korofo, ó wá di Korofo. Ẹ̀mí Korofo. Ọlọ́run ò ní ṣe èmi àti yín ní Korofo lórúkọ Jésù. Kí ni ẹ̀mí Korofo máa ń ṣe? Fún àpẹẹrẹ, ẹ̀mí Korofo, ẹlòmíràn á ní mọ́tò, ẹ̀mí Korofo ò ní jẹ́ kó rówó tó máa fi ra epo sínú mọ́tò. Àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ò ní mọ́tò gan látún máa yáwó lọ́wọ́ wọn pé ẹ yá mi lówó, mo fẹ́ ra epo sínú mọ́tò. Ẹ̀mí Korofo. Ẹ̀mí Korofo kò ya ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀ o, kò yọ ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Kódà ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà fèèyàn tí ẹ̀mí Korofo bá ń bàjà, ẹ rí nínú ayé ẹ̀. Fún àpẹẹrẹ, ó ní ìránṣẹ́ Ọlọ́run kan, èèyàn kan wá bá pé mo fẹ́ gba contract oyè báyìí o, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà. Òun àti ẹni yẹn náà jọ lọ sórí òkè, wọ́n gbàdúrà, Ọlọ́run sì ṣe, ẹni yẹn gba contract. Ṣùgbọ́n nítorí pé ẹ̀mí Korofo tó wà nínú ayé ìránṣẹ́ Ọlọ́run yẹn, nígbà tí ẹni yẹn gba contract tán, lélo ló fún, ó fún ní 50,000. Ọmọlẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run yẹn ni ẹni tó gba contract yẹn wá mú mọ́ra. Ó nítorí yẹn níná nú, ó kọ́ ṣọ́ọ̀ṣì fún, ó ra mọ́tò fún, ó kọ́lé tí yẹn máa gbé fún. Ṣùgbọ́n ẹni tí wọ́n jọ ṣe wàhálà, tí wọ́n jọ lọ gbàwẹ̀ gbàdúrà lórí òkè, kò rántí ìyẹn mọ́, nítorí ẹ̀mí òfìfo ń bá ẹni yẹn jà. Ẹ̀mí òfìfo ń bá jà. Nítorí ẹ̀ mo sọ pé kò kọ ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ pé ó dá ṣọ́ọ̀ṣì sílẹ̀, ó ti dá ṣọ́ọ̀ṣì bíi 16 parishes sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, àwọn aláṣẹ ìjọ yẹn wọ́n wá mú pé o ò lè dúró ńbẹ̀ yẹn, o ò lè dúró níbi tó dá sílẹ̀ yẹn. Wọ́n wá mú lọ sí ibòmíì tó wọ́n á mú lọ yẹn. Ó sì jẹ́ ẹni tó ti dàgbà, kò lè ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́ kárakára nígbà tó dá ìjọ 16 sílẹ̀ yẹn mọ́. Gbogbo ìjọ tó dá sílẹ̀ yẹn sì ti gbèrú, wọ́n ti di ńlá, ṣùgbọ́n kò tó ẹni tó ń lọ bẹ̀ lọ jọ́sìn, nítorí ẹ̀mí Korofo wà nínú ayé ẹ̀. Ẹ̀mí Korofo, wọ́n sọ di Korofo tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ pé àti rí nǹkan mú sẹ́nu ó di wàhálà, nítorí ẹ̀mí Korofo tó wà nínú ayé ẹ̀. Nítorí ẹ̀ mo sọ pé kò yọ ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run gan ló nílò àdúrà yẹn jù, wípé gbogbo ẹ̀mí Korofo ayé mi, ẹ̀mí tó fẹ́ sọ mí sí Korofo, ó yá jáde nínú ayé mi, jáde nínú ayé mi. Ẹ̀mí tó fẹ́ sọ mí sí Korofo, ẹ̀mí yẹn ló ṣiṣẹ́ nínú ayé Gẹ̀ásì, ó sọ di Korofo. Kàkà kó gba iyì nínú iṣẹ́ ìránṣẹ́, ẹ̀tẹ́ ló gbàbọ̀, ó gba ẹ̀tẹ́, ó gba ẹ̀tẹ́. Mo sọ pé ẹ̀mí Korofo yìí kò yọ ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Ó ní àwọn ilé ìjọsìn kan tó jẹ́ pé wọ́n máa ń invite àwọn guest minister kan wá ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́dọ̀ wọn. Ó wá ní guest minister méjì tó jẹ́ pé wọ́n máa ń sábà pè wọ́n wá fún iṣẹ́ ìránṣẹ́. Ìkan tó bá ti ń bọ̀, á gba mọ́tò Ferrari, Lexus, Highlander, Land Cruiser, oríṣiríṣi mọ́tò ló máa ń gbé wá.
ìkejì tó bá ti ń bọ̀ ọ̀kadà ló máa gbé wá ń tiẹ̀, á gbọ́ ọ̀kadà wá. Ọlọ́run wá kọ sí àwọn church yẹn tó máa ń invite àwọn guest minister yẹn pé ẹ bless àwọn ará bí tẹ́ máa ń pè ní gbogbo ìgbà fún crusade yìí. Àwọn ìkọ́mítì wá jókòó, wọ́n wá ní ọkùnrin tó máa ń gbọ́kadà wá yẹn a máa ra Rolls Royce a máa gbé fún, ṣùgbọ́n eléyìí tó máa ń gbé mọ́tò wá yẹn ìyẹn ń tiẹ̀ á ra Cetis á lọ gbé fún, á lọ kó sílé ẹ̀, torí tó ti ń gbé oríṣiríṣi mọ́tò wá yẹn ó túmọ̀ sí pé ó ní ilé, á ra Cetis á lọ kó sílé ẹ̀. Nígbà tí wọ́n wá present key fún eléyìí tí ó máa ń gbọ́kadà wá yẹn, wọ́n fún ní kọ́kọ́rọ́ pé a rí wípé tẹ́ bá ti wá ṣe administration lọ́dọ̀ wa ọ̀kadà lẹ máa ń gbé wá, ẹ gbà kọ́kọ́rọ́ mọ́tò léléyìí kẹ́ lè fi máa ṣiṣẹ́ ìránṣẹ́. Ìkejì wọ́n wá béèrè pé àdírẹ́sì yín ni kẹ́ fún wa o, àwa máa gbé Cetis tá fẹ́ fún yín àbá kó wá sílé yín. Ìkejì yẹn wá káwọ́ mọ́rí pé òun náà nílò mọ́tò o. Wọ́n ní ẹ nílò mọ́tò kẹ̀, gbogbo mọ́tò tẹ́yìn máa ń gbé wá ń kọ́, ó lè mí kọ́ ni mo ní mọ́tò mo máa ń ya ni. Ṣé ẹ rí ẹ̀mí Korofo, ẹni tí ò tó gèlètè tó ń mí fín, ìwọ kọ́ ló ní mọ́tò wá lọ máa yá mọ́tò oríṣiríṣi. Yorùbá bọ̀, Ìjẹ̀ṣà ló máa ń pa òwe yẹn, á ní bẹ́ẹ̀ lè ṣe é jẹun ọmọ kú ẹ dání. Ìwọ kọ́ ló ní mọ́tò ò lọ ń yá mọ́tò. Ìwọ tó jẹ́ pé ẹ̀mí òfìfo, ẹ̀mí Korofo wà nú ayé ẹ, ìwọ tó jẹ́ pé òfìfo ni ẹ, ìwọ tó kan onímẹ́jọ ni ẹ, ìwọ tó kan tó ní 100 200 ni ẹ, á lóhun ọkùnrin mẹ́jọ ọkùnrin méje ọkùnrin mẹ́wàá, níbo ló ti rí ọkùnrin mẹ́wàá ìwọ tó nǹkan kan. Ẹ wo ẹ̀mí òfìfo ló ṣiṣẹ́ nínú ayé olùṣọ́ àgùntàn yẹn. Òun ló yẹ kán fún ní mọ́tò, ó yẹ kán fún òun náà ní mọ́tò, wọ́n fún, nítorí pé ó ti gbéra ẹ̀ ó ti gbé gẹ̀ẹ́sì áyán. Ẹ̀mí òfìfo, ẹni tí ò tó kan á lòun tó mẹ́jọ. Ẹni ó tẹ̀ kọ́mọ̀ ní Èkó, ní ìlú Èkó, ní ìsàlẹ̀ Èkó, tó bá ń ṣe patí báyìí tẹ́ bá rí bí mi ṣe máa múra, tá léjúlémú, á wá pòsì sára mọ́tò onímọ́tò, á wá gbé sórí Facebook. Àwọn ọ̀rẹ́ á sọ pé lágbájá tó bá rí ó ti tó tán, ó ti dàràgà, ó ti gẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Irọ́ sì ni, ẹ̀mí òfìfo ló ń wà nínú ayé ẹ̀. Aṣọ tó wọ̀ sọ́rùn yẹn gan, ó níbi tó ti lọ ń yáṣọ nísàlẹ̀ Èkó. Tó bá ní patí tó fẹ́ latest, àwọn aṣọ yẹn wàá lọ ya, wàá fowó rẹ̀ǹtì ẹ̀ wàá wọ̀. Àwọn tó jẹ́ pé ẹ̀mí òfìfo, ẹni tí ò tó gèlètè tó ń mí fín. Yorùbá sì bọ̀ wọ́n ní tọ́wọ́ ẹni ò bá tí ì tẹ̀kú dà kò lè béèrè ikú tó pa bàbá òun. Ìwọ tó nǹkan kan tó ń ṣe fàlàfòlò yàlà yòlò kán kó ẹ̀jẹ̀ bíi Indomie. Ìwọ tó tiẹ̀ tí tó mí fín. Ẹ̀mí òfìfo, Ọlọ́run á bá ẹ̀mí òfìfo wí nínú ayé mi àti nínú ayé olùgbọ́ mi. Ẹ̀mí òfìfo ẹ jẹ́ kíyèsára, nítorí ẹ̀mí òfìfo á jẹ́ kí ẹni tí ò tó nǹkan kan á máa brangado, á máa palantia. Mo lo èdè àwọn ọ̀tọ̀ Èkó nìyẹn, wọ́n á lọ palantia, ó jambla, á máa jambla ẹni tí ò tó nǹkan, á máa sọ̀rọ̀ fàlàfàlà. Àwọn ṣẹ̀jẹ̀ rí àwọn tó ní nǹkan lọ́wọ́ yẹn, ó lè rí wọn kán máa ṣe fàlàfàlà. Wọ́n á calm, wọ́n á dúró, wọ́n á ṣe jẹ́jẹ́, wọ́n á máa bomi sí wọn lẹ́nu ńgbà míì kò ní jò. Àwọn mílíọ̀nìà nìyẹn wọ́n ní sọ̀rọ̀, olówó ń pariwo. Yorùbá bọ̀ wọ́n ní àgbá òfìfo ló máa ń dún, empty barrel ló máa ń pariwo. Olórin kan ló kọrin yẹn tó ní ariwo kọ́ ni music o, empty barrel ló máa ń pariwo. Bẹ́ẹ̀ náà ni àwọn olówó kì í pariwo. Àwọn tó ní engine nínú, àwọn tí nǹkan kan wà nínú wọn, wọ́n ń pariwo, wọ́n ń bú. Tó bá rí mọ́tò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà, mọ́tò tó ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀ṣàrà, tó bá start ẹ̀ ò ní mọ̀ pé ó ṣiṣẹ́. Iṣẹ́ àrọ̀rà máa ṣiṣẹ́ ẹ̀ ní mẹ́lọ́mẹ́lọ́, ó tiẹ̀ ní gbóhùn ẹ̀ rárá. Ṣùgbọ́n sórí eléyìí tó jẹ́ ti ẹ̀rọ mi sí, tó bá pariwo gbòòlà, gbogbo engine á pariwo fìyà, gbogbo àwọn tó wà láyìíká, àwọn tó wà ní surroundings lá mọ̀ pé mọ́tò yìí tún ti dé o. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ tuntun kò ní pariwo, kò ní sọ̀rọ̀.
àwọn tó wà empty tí ò sí nǹkan tuntun tí ò sí nǹkan tó nítumọ̀ nínú wọn náà ń pariwo. Ọlọ́run á ṣàánú fún wa, á ṣàánú fún ìwọ olùgbọ́ mi. Jẹ́ kí a gbàdúrà yìí, jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ìwọ ẹ̀mí ìsọdahoro, ìwọ ẹ̀mí ìsọdahoro, ìwọ ẹ̀mí ìsọdíkorofo, jáde nínú ayé mi, jáde nínú ayé mi, jáde nínú ayé mi. Gbogbo ẹ̀mí tó fẹ́ sọ mí di korofo, jáde nínú ayé mi, mi ò fẹ́ ọmọ, jáde, 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 jáde láyé mi, láyé ọmọ, láyé ọkọ, jáde lórúkọ Jésù, jáde. Jésù Olúwa wa, àmín. Sọ pé bàbá mi, ibi tí mo ti fẹnu jára mi sí òwò, tí mo ti sọ ara mi di korofo, Ọlọ́run gbà mí, gbà mí, gbà mí, gbà mí, gbà mí, Olúwa gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, Olúwa gbà mí, ẹ̀mí mọ́ gbà mí. Jésù Olúwa wa, àmín. Sọ pé gbogbo ẹ̀mí ìsọdahoro, gbogbo ẹ̀mí ìsọdíkorofo tó ń ṣiṣẹ́ nínú ayé ọmọ ológo níbi tí a ti bí mi, lórúkọ Jésù, jáde lára mi, jáde, jáde, jáde lára mi, jáde, jáde. Ìwọ ẹ̀mí ìsọdahoro, ìwọ ẹ̀mí ìsọdíkorofo tó ń ṣiṣẹ́ nínú ayé mi, tó wà nínú ìdílé mi, tó wà nínú ẹbí mi, tó máa ń ṣiṣẹ́ nínú ayé ọmọ ológo. Èmi kì í ṣe candidate ẹ, jáde nínú ayé mi. Ọmọ mi kì í ṣe candidate ẹ, ọkọ mi kì í ṣe candidate ẹ, jáde, 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 jáde. Ẹ̀mí ìsọdíkorofo, jáde, jáde láyé mi, láyé ọmọ, jáde, jáde, jáde. Ògúndébáwọ̀, jáde. Gbogbo ibi tí ẹ̀mí ìsọdíkorofo ṣiṣẹ́ dé láyé mi àti ẹ, ọ̀run fòpin sí lẹ́ni lórúkọ Jésù, ọ̀run fòpin sí lẹ́ni lórúkọ Jésù, ọ̀run fòpin sí lẹ́ni lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín, àmín, àmín orúkọ Jésù. Olúbùkọ́lá aya kó tẹ́mu sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí lẹ́yìn, nígbà tí a tún máa pàdé lọ́jọ́ míì. Ó dàbọ̀. Bá mi share program pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè jẹ́ alábàápín, kí wọ́n lè fi gbàdúrà. Ẹ̀mí ìsọdíkorofo nínú ayé mi àti ẹ, ọ̀run ti lúbolẹ̀ lẹ́ni lórúkọ Jésù. 08038464250 ní tó bá ní ohun tó bá fẹ́ bá mi sọ, private chat mi. Ó dàbọ̀, ẹ̀ ní wọ́wọ́ tì lórúkọ Jésù.